Bro, Olajide Razak, wàá san owó mi, wàá san àsanlé. Wàá san Jide, wàá san owó mi. Wàá san owó mi. Ó ní san kíni? Wàá san 4 million naira mi. Wàá san. Wàá san owó mi, Jide, wàá san. Ó ní sórí ló máa bọ́jọ́ ọlọ́jọ́ lọ ní tí ẹ máa bàjẹ́ ni. Ọlọ́run ò ní fìlè fún ẹ. Wàá san owó mi. Èmi kọ́ ni mò ń jẹ́ lóye, èmi ni mò ń ó máa ṣòfò ní òní rí bá ti ṣe ọ̀nà ti bẹ̀rẹ̀ sí ní dàrú. Olórí burúkú ọkùnrin má ṣàǹfààní Nàìjíríà ní àìjíkò. Wàá san owó mi. Ó ń sọ fún mi ni pé owó tí wọ́n yá lọ́wọ́ mi tẹ́nibọ̀dì ò mọ̀ ń pa ẹ̀. So mọ̀ pé anybody ò mọ̀ ń pa ẹ̀. Ìwọ rántí lọ bá mi jẹ́ gbogbo tó bá mi jẹ́ ṣe rántí lọ sọ fún wọn bẹ́ẹ̀. Gbogbo bí tó lọ bá mi jẹ́ dé Jide ṣe rántí sọ fún ọ pé ó yá 14 million naira lọ́bi kó san 10 million naira kó 4 million naira. Ṣé rántí lọ sọ fún wọn bẹ́ẹ̀. Ó lọ sọ fún wọn, ó wá lórí láyà. Ìwọ lọ parọ́ mọ́ ìṣẹ̀dá tèmi ní wípé ìgbà aṣọ tí wọ́n lé télọ̀. Ogun ló máa pa ẹ́. Ó máa lọ òní dé mo máa gbé sájò ni. Ó lórí burúkú lẹ́la àyà lọ kú ọwọ́ ló ń gbé dáàdì tèmi ṣépè. Ó lọ ń gbé dáàdì tèmi ṣépè. Èmi ni mò ń yá ẹ lówó. Èmi ń yá ẹ lówó ni. Àwọn ìkérégbè tó kó sẹ́yìn kọ́ lè máa pọ̀ létí wọn. Èmi ń yá ẹ lówó ni. Wọ́n kọ́ ló ń fún èmi ń yá ẹ lówó ni. Wàá sanwó mi bro. Wàá san. Wàá sanwó mi. Ó yá wèrè ṣá. Ó ń bọ́ mi ni. Àbí èlò lówó ẹ̀ nínú mọ́tò mi. Mọ́tò mẹ́ta tí mo change láyé mi èlò lówó ẹ̀ ń bẹ̀. Wàá sanwó mi ò ní san kíni. Wàá sanwó mi. Ó ní àfi tó bá dáwó fún ta ni. Guys, this is it. Lawal Desola. 4 million. I'll send it soon. Need that for alone the stuff at 4 million. I hear me. Etiri 4 million cents. Oh yeah. Show less you me. But send them out. Oh, the come there. Enough. No more talking. Sure. No more fighting. I'm going to get for to ma fi jẹ̀bi láyé ẹ̀. Ṣé 4 million. You are jí wá jẹ́ bí owó ni. Nǹkan tó ṣe, nǹkan tó gbé sí. Ìyáàsà lórí, Domi, listen to me. Nǹkan tó gbé yẹn, that is just a tip of an iceberg. If you want that money to come, you have to behave. If you want that. Now be this, now the receipt be this, view receipt. You have to behave yourself. You have to mind your utterances. 4 meter cents. Kí lorúkọ ẹ̀? Lawal Desola. 4 meter cents. Mo fẹ́ lọ ṣe fídíò. I don't pay. A few minutes later. Inú mi dùn torí mo rajà òní. Yabo! Inú mi dùn torí èní ṣojú mi. Congratulations, ọ̀rẹ́ mọ́ wọ̀rẹ́ wá. Ọ̀rẹ́ mọ́ wọ̀rẹ́ wá. Ọ̀rẹ́ mọ́ wọ̀rẹ́ wá. Congratulations. A kú ogun àjàbọ̀. Àti gbogbo wa, God bless you. A kú ogun àjàbọ̀ o. Ibi tẹ́tí mo kò ní tán bẹ́ẹ̀ o. Ẹ ṣé o. Àdúpẹ́. Gbogbo èèyàn ládùúró tì. Kò ní tán bẹ́ẹ̀ o. Gbogbo aládùúró tì. Ẹ ṣé gan o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Gbogbo ẹ̀yin tẹ́ dúró. Ẹ ṣé o. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe dákejì náà. Ẹ ṣé o. A máa dúpẹ́ náà ni. Ẹ ṣé o. Mo
sọ fún yín guys. Lagun mi ni. Olúwa ò ṣe o, wàhálà mi ò gbé o. Mi ò ṣiṣẹ́ fọ́mọ ẹlòmíì jẹ́ o. Ẹ̀yin upcoming. Ó dùn credit mi dùn wọlé ṣáwá o. Credit mi dùn wọlé. Wow. Yeah. Flashback. Gbogbo oore tí mo ti ṣe fún ẹnu ayé, mo fi owó yẹn mo fi di, kò ní dá fún ẹ MOMMA DESSY. Bá fún ẹ lówó yẹn kí ayé mi kó bàjẹ́. Àbí tó bá dá owó yẹn fún ẹ o. Tó bá dá fún ẹ o, fine. Bó èmi o kí n fún ẹ ní owó yẹn 4 million yẹn tí bá fún ẹ kí n ya wèrè ní ọmọ. Àbólórí burúkú ni ẹ. When nobody was there, like it's just me and you. But kini yẹn ṣẹlẹ̀ ó sì lọ sọ fún everybody. I don't care. Ṣé o sọ pé màtà ló wá gbé, ṣé màtà wá fọwọ́ sínú owó mi ni? Mo send owó ẹ sí ẹ ní 5 million. Mo dẹ̀ pé okay o. I will give you the remaining. Nígbà tó fẹ́ ra mọ́tò ẹ, first mọ́tò ẹ, ṣé olówó lọ́wọ́ ni? Ó lówó now. Àwa la kówó lẹ́nà bá tó bẹ̀rẹ̀ sí ní ló dá padà now. But that's not even the case. Mo ṣe wá sọ pé bye tiri. But at the same time, that's your problem, by the way. But owó yẹn o lè rí gba ọkọ mi o. Tó bá gbà MOMMA DESSY tó bá rí 1 million no, tó bá rí 1 million nínú 4 million yẹn, wà láìtàláì kí grandma mi kó wá fà mí lẹ́sẹ̀ lọ́rùn báyìí. Pé Jídé ó yá lọ́rùn kí n kú dànù. Ó lè dá fún ẹ. Flashback. Ṣó rántí sọ fún wọn. Ṣó rántí sọ fún wọn wípé mo yá ẹ lówó. Má ké gba 4 million naira máa fún mi ṣe lọ́wọ́. Wọ́n bí era kó má no ní sanwó mi kí ló má no jẹ mo jẹ lówó ni. Wá san kí ló dé? Ṣé kí n fi láyé lẹ̀ fún ẹ ni? Ìwọ ò lè dá bọ́ síta láti ọmọ sọ dáadáa. Wá rán àwọn olórí burúkú àwọn má ṣàǹfààní. Àwọn táyé wọn ti bàjẹ́. Títàárọ̀ ò bá tọ̀sán títọ̀sán ò bá talẹ́. Títàárọ̀ ò bá tọ̀sán tọ̀sán ò bá talẹ́ tó ń tọrọ jẹ. Wá lọ rán gbogbo wọn wá kọ́ ọmọ báyìí mi. Wọ́n jìrọ̀ bọ̀ lẹ́yìn mọ́tò ẹ̀ńjọ jèrè ara yín. Ẹ pariwo wọ́n sọ wípé wọ́n olórí burúkú ara yẹ kó ra yín jọ sí ní bọ́sì tẹ́pẹ́ níjọ jèrè ara yín. Ó sọ wípé èmi sọ wípé nípa JIDEX yẹ èmi sọ kékeré kọ̀ọ̀kan bro tó bá wà lórí life mi kó agbó let that insert into your score. Help you both help each other. Let that insert into your score. We both help each other. You don't help me bro. Ẹ̀gbin tó jù nínú ẹ̀ èmi ni mò ń gbé mọ́ra. Ẹ̀gbin tó jù nínú ẹ̀ èmi ni mò ń gbé mọ́ra. I'm telling you, bro. Wá san 4 million naira mi àgbọn. Wá san. So ìwọ lè lọ máa bà mí jẹ́ kiri. O wá lè sọ fún wọn rí pé o wá rántí sọ fún wọn. Ìjọ́ tí Jídé wá sí live mi tó tún send tó lórí burúkú ọmọ ẹ̀ tó send voice note mi fún wọn. O wá sí ní díẹ̀ mo ṣe báyìí. MOMMA ń gbọ́ o fẹ́ béèrè nǹkan lọ́wọ́ mi o. Ń gbọ́ sílẹ̀ tán ní kankan parapọ̀ mo dẹ̀ ní JIDEX ní kankan parapọ̀. Kò sí kankan tó dẹ̀ mi àti ẹ̀ pọ̀. Iṣẹ́ lèmi àti ẹjọ́ ń ṣe. Mo dẹ̀ fi ọwọ́ iṣẹ́ yẹn wọ̀ ẹ́. Tó bá rí mi tí mo ra gift fún ẹ mo kàn fi appreciate ẹ wípé èmi náà fi appreciate mo fi appreciate ni ṣé 5 ni a jẹ mọ́ mi lọ́wọ́ ni àbí gbogbo tí mo sọ pé ra fóònù fún mi ra lé fún mi ṣó lè fọwọ́ ìsọyà wípé wọ́n ló ra fún mi ni àbí tó wáyé pé wọ́n ló ra fún mi tá bá jà ṣó ní tí wàá gbà nǹkan ẹ padà ni. Content lèmi àti ẹjọ́ ń ṣe wá ló ń bà mí jẹ́ kiri. Bó ṣe fẹ́ kí n láyọ̀ ò ní láyọ̀. Kí ló dé? Bó ṣe lọ gbé mi ṣépè lórí live. Tó ní pé mi lọ gba aṣọ Jídé nílé tailor.